láàárín àkókò yìí sí ọdún 2027 ààrẹ kan tó wà lórí àlééfà yóò jáde láyé. Ẹ gbọ́ àwọn àsọtẹ́lẹ̀ míì tó tún tẹnu ìránṣẹ́ Ọlọ́run Primate Ayodele jáde síta. Ó mà ṣe o, ìlú mọ̀ọ́ká olórin Fuji Sankora Sidi pàdánù àkọ́bí ọmọ rẹ̀ Jamaldeen Emrys. Ọwọ́ tẹ̀ o, Àjọ Otẹlẹmuyẹ DSS Nawo Gan afurasí olórí ikọ̀ Agbesunmọmi ISWAP tó lọ́wọ́ nínú ìkọlù sí ilé ìjọsìn Ọ̀wọ̀ l'Ondo. Àjọ INEC ti fagilé ìkéde àkọ́kọ́. Wọ́n ti kéde ọjọ́ tuntun fún ìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àti ètò ìdìbò ààrẹ ọdún 2027. Ó mà wá ga báyìí o, àwọn agbébọn tún jí èèyàn 4 nínú ìdílé kan náà gbé sálọ ní Kwara. Ileesẹ Ọlọpa Ondo Nawo Gan Awon Pasito Eke Mefa lórí Ise Iyanu Eke Lati fi lu Jibiti Nilu Idanre. Alejo tó gbé egboogi olóró pamọ́ sínú oúnjẹ lọ fún ẹlẹ́wọ̀n dèrò àhámọ́ lọ́gbà ẹ̀wọ̀n nìbàdàn. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Láàárín àkókò yìí sí ọdún 2027, ààrẹ kan tó wà lórí àlééfà yóò jáde láyé. Ẹ gbọ́ àwọn àsọtẹ́lẹ̀ míì tó tún tẹnu ìránṣẹ́ Ọlọ́run Primate Ayodele jáde síta. Ìlú mọ̀ọ́ká ìránṣẹ́ Ọlọ́run ni Primate Ayodele tó ti sọ àwọn àsọtẹ́lẹ̀ kan jáde síta nípa àwọn ohun tí yóò ṣẹlẹ̀ sí àwọn orílẹ̀-èdè, àwọn olóṣèlú, iléeṣẹ́ ológun Nàìjíríà, àwọn ọ̀gá ọlọ́pàá ilẹ̀ wa, ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀, ìkọlù àwọn agbésùnmọ̀mí sáwọn ìpínlẹ̀ ní Nàìjíríà, wàhálà rògbòdìyàn nínú ikọ̀ àwọn àgbábọ́ọ̀lù àti àwọn akọ́nimọ̀ọ́gbá lẹ́ka eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá àtàwọn àsọtẹ́lẹ̀ míì. Wọ̀nyí làwọn àsọtẹ́lẹ̀ tó tẹnu ìránṣẹ́ Ọlọ́run Primate Ayodele jáde síta. Wòlíì ọ̀hún sọ wípé láàárín àsìkò yìí àti ọdún 2027, ààrẹ kan tó wà lórí ipò yóò dágbére fáyé. Ó ní kí àwọn aṣòfin àti àwọn ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ wa wà nínú àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ mẹ́ta kí wọ́n má bàa pàdánù àwọn olórí òṣìṣẹ́ ṣáájú ètò ìdìbò. Ó ní kì í ṣe gbogbo àwọn sẹ́nétọ̀ tàbí àwọn aṣojúṣòfin ni yóò parí sáà wọn. Ó ní àwọn nǹkan máa ṣẹlẹ̀ tó kọjá òye èèyàn. Ayọ̀délé sọ wípé wọ́n lè má ka ọ̀rọ̀ tí òun sọ sí, ṣùgbọ́n nǹkan tó le gan ni. Fàákájà tó ń dojúkọ El-Rufai kò tí ì tán síbẹ̀. Àwọn gbajúmọ̀ èèyàn kan wà tí yóò gbomi ìjà kaná. Wọn yóò sì wó ẹgbẹ́ òṣèlú ADC palẹ̀. Ó ní ǹjẹ́ ẹgbẹ́ òṣèlú ADC ṣetán fún ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí? Ǹjẹ́ wọ́n ṣetán láti jáwé olúborí? Ǹjẹ́ wọ́n ṣetán láti yí àgámọ́ Tinubu nídìí? Ìbéèrè ńlá lèyí tí wọn kò lè dáhùn. Ìránṣẹ́ Ọlọ́run Ayọ̀délé sọ pé èèyàn ńlá ni Tinubu, òun kò sì rí nínú àwọn èèyàn náà tó lè kojú Tinubu tí yóò mì tìtì. Ó ní Tinubu ju bí wọ́n ṣe ń wò lọ, agbára wà nínú rẹ̀. Ó ní ọgbọ́n òye ńlá ọpọlọ wà lórí Tinubu. Ó ní kí ilẹ̀ adúláwọ̀ Áfíríkà fojú sọ́nà fún owó ìgbàlódé orí ayélujára, ìyẹn digital currency. Ó ní yóò jẹ́ owó tuntun lábẹ́ òfin ní Nàìjíríà. Ó ní ilẹ̀ adúláwọ̀ yóò ní owó yìí títí òpin ọdún yìí tàbí ọdún 2027. Owó náà yóò jẹ́ owó àpapọ̀ tí yóò jẹ́ ìtẹ́wọ́gbà ní Nàìjíríà, Benin, Ghana, Africa Coast àti àwọn orílẹ̀-èdè adúláwọ̀ Áfíríkà míì. Ṣùgbọ́n ta ni yóò jẹ́ olùdarí fún ilé ìfowópamọ́ àpapọ̀ adúláwọ̀, ìyẹn African Central Bank, ni yóò jẹ́ ìṣòro tó wà níbi ìgbésẹ̀ náà. Ilé ìfowópamọ́ UBA yóò jẹ́ títari lọ ilé ẹjọ́ nípasẹ̀ oníbàárà fún àìṣedéédé. Ẹ̀wẹ̀, ó ní kí àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ àwọn ọba gbàdúrà tako ìjàmbá iná láàfin wọn. Bó tilẹ̀ jẹ́ pé wòlíì náà kò mẹ́nu bà ààfin kan pàtó, ó kàn ní gbogbo ọba pátápátá ni kó gbàdúrà kó sì ṣọ́ra. Amẹ́ríkà nìkan ló lè yanjú ìṣòro ilẹ̀ Sudan. Ó ní láti jẹ́ pé ilẹ̀ Amẹ́ríkà bá wọn yanjú ìṣòro náà. Ó ní ìṣòro ìpèníjà ilẹ̀ Sudan yóò tún burú sí i. Ó ní ilẹ̀ rírì ìparun yóò wáyé ní Syria, àgbàrá ẹ̀jẹ̀ yóò sàn lórílẹ̀-èdè Turkey. Wọn yóò gbógun dìde sí olóòtú ìjọba ilẹ̀ ọba UK. Wọn yóò gùn lé ìwọ́de ìfẹ̀hónúhàn tako wọn. Wọn yóò ṣàwọn àlàkalẹ̀ ètò tí kò wúlò láti fi tako olóòtú ìjọba náà. Wàhálà rògbòdìyàn yóò bẹ́ sílẹ̀ lágbo ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal. Wàhálà yóò wà láàrin àwọn akọ́nimọ̀ọ́gbá ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal àti àwọn aláṣẹ alábòjútó. Ikọ̀ Arsenal lè tún pàdánù àwọn ìlúmọ̀ọ́ká agbábọ́ọ̀lù wọn 2. Àlùfáà Ayọ̀délé ní káwọn Nàìjíríà gbàdúrà
fún àwọn ikọ̀ agbábọ́ọ̀lù wọn àtàwọn akọ́nimọ̀ọ́gbá àti ní agbo ikọ̀ agbábọ́ọ̀lù Warri Wolves, Akwa United, Plateau United àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní òun ti kìlọ̀ fún wọn tẹ́lẹ̀ pé kí wọ́n ṣọ́ra, kí wọ́n kíyèsára nípa wàhálà rògbòdìyàn kí àwọn agbábọ́ọ̀lù wọn sì kún fún àdúrà gan-an. Àlùfáà Ayọ̀délé sọ pé òun rí àwọn ikọ̀ alákatakítí ẹ̀sìn tó fẹ́ ṣèkọlù sí orílẹ̀-èdè Benin Republic àti orílẹ̀-èdè Nàìjíríà, iléeṣẹ́ ológun. Ó ní kí iléeṣẹ́ ológun múra gan-an ni, kí wọ́n sì wà lójú lalákànfin sọrí, kí wọ́n ṣọ́ra, kí wọ́n kíyèsára, kí wọ́n má bàjẹ́ ṣíṣèkọlù sí, torí tí wọ́n bá ilé ṣèkọlù sí iléeṣẹ́ ológun, ìpakúpa ni wọn yóò pa àwọn ikọ̀ àwọn ọmọ ogun Nàìjíríà. Bákan náà ni àlùfáà náà tún sọ wípé ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yóò gbéra sọ. Ìjọba yóò gbé ìgbésẹ̀ lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ṣáájú ètò ìdìbò ní kànmọ́nkóbó, ṣùgbọ́n ó lè má pẹ́ lọ títí tí yóò fi kó gbà wọlé. Àlàkalẹ̀ fún ìdásílẹ̀ náà lè má lọ bó ṣe yẹ kó lọ. Àwọn ìsinilọ́nà kọ̀ọ̀kan yóò fẹ́ wáyé. Ẹ̀wẹ̀, àlùfáà Ayọ̀délé sọ pé ẹ̀rọ apọwójáde ATM tuntun yóò jẹ́ gbígbé jáde síta láìpẹ́. Ó ní ká gbàdúrà pé kí a má ṣe pàdánù àwọn ọ̀gá ọlọ́pàá ilé wa, bẹ̀rẹ̀ láti ọ̀gá àgbà ọlọ́pàá, igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá àtàwọn kọmíṣánná ọlọ́pàá. Ìkọlù tó tún yàtọ̀ sí ti àwọn agbésùnmọ̀mí Boko Haram yóò wáyé ní àwọn ìpínlẹ̀ wọ̀nyí: Ògùn, Ondo, Ọ̀yọ́, Kano, Kaduna, Sokoto, Kebbi, Jigawa, Niger, Adamawa, Katsina àti Abuja. Níparí, ó ní kí ìjọba bójú àánú wo Nnamdi Kanu, ajìjàgbara fún òmìnira ilẹ̀ Biafra IPOB, kí ìjọba ṣàtúngbéyẹ̀wò ọ̀rọ̀ rẹ̀ kí wọ́n dáríjìn. Ó sọ pé ọkọ̀ òfurufú bàálù kan yóò yà bàrá kúrò lójú ọ̀nà òfurufú rẹ̀, yóò fara káásá. Ọkọ̀ bàálù náà lè ní ìjàmbá, ṣùgbọ́n kò ní sí ewu ìparun ìfẹ̀míṣòfò. Ó ní ṣùgbọ́n Ọlọ́run yóò gba gbogbo ìṣàkóso. Ó mà ṣe o, ìlú mọ̀ọ́ká olórin Fuji Sanko Rasidi pàdánù àkọ́bí ọmọ rẹ̀ Jamaldeen Emrys. Gbajúgbajà olórin Fuji Àtàndá Adékúnlé Rasidi tí ọ̀pọ̀ mọ̀ sí Sanko Rasidi ti pàdánù àkọ́bí ọmọ rẹ̀ Jamaldeen Emrys Àtàndá ní ìdájí kùtùkùtù ọjọ́ Ẹtì Friday ọjọ́ 27 oṣù kejì ọdún 2026 ní ìṣẹ̀lẹ̀ láabi náà wáyé. Gẹ́gẹ́ bí ohun tí Sanko Rasidi kọ sójú òpó ayélujára Instagram rẹ̀, ó ní kò sí òbí tó gbàdúrà láti fojú sunkún ọmọ láyé, ṣùgbọ́n òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣáájú ikú ọmọ náà ni Sanko ti ń kọ onírúurú àtẹ̀jáde lójú òpó WhatsApp rẹ̀ pé kí wọ́n má gba àwọn ọmọ òun lọ́wọ́ òun. Ní ọjọ́ 3 oṣù kejìlá ọdún 2025 ni Sanko Rasidi ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọdún 12 fún ọmọ náà. Iná ọmọ ò ní jó wa láṣẹ Elédùà, a ò sì ní gbọ́mọ sìn. Ọwọ́ tẹ́ o, Àjọ Otẹlẹmuyẹ DSS náwó gan afurasí olórí ikọ̀ Agbesunmọmi ISWAP tó lọ́wọ́ nínú ìkọlù sí ilé ìjọsìn Ọ̀wọ̀ l'Ondo. Ikọ̀ Ọ̀tẹlẹ̀muyẹ DSS ti fi sínkún òfin gbé ògbóǹtarìgì olórí ikọ̀ agbébọn ISWAP tó lọ́wọ́ nínú ìkọlù ọjọ́ 5 oṣù kejì ọdún 2022 sí ilé ìjọsìn Àgùdà St Francis ní Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo. Afurasí náà ni wọ́n pe orúkọ rẹ̀ ní Sani Yusuf, tó sì jẹ́ afurasí kẹfà tí ọwọ́ tẹ̀ pé wọ́n ní nǹkan ṣe pẹ̀lú ìkọlù tó gba ẹ̀mí 40 èèyàn tí ọ̀pọ̀ sì tún farapa. Àwọn afurasí tó wà ní àtìmọ́lé Àjọ Otẹlẹmuyẹ DSS báyìí ni Idris Omeza ẹni ọdún 25, 25, Alkozim Idris ẹni 20 ọdún 20, Jamiu Abdulmalik ẹni ọdún 26, 26, Abdul Hajim Idris ẹni ọdún 25, 25 àti Mọ̀mọ́ Otu Abubakar ẹni ọdún 47 47 fún ẹ̀sùn pé wọ́n lọ́wọ́ nínú ìkọlù tó ṣekú pa ọ̀pọ̀ èèyàn. Iléeṣẹ́ amóhùnmáwòrán orílẹ̀-èdè Nàìjíríà NTA ní DSS ṣàlàyé pé ọwọ́ tẹ afurasí náà ní ìlú Ìgbóọ̀sà ní ìjọba ìbílẹ̀ apá àríwá Ovia nípínlẹ̀ Edo. Yóò pé ọdún 4 báyìí tí àwọn agbébọn náà kọlu ilé ìjọsìn ọ̀hún nílùú Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo, níbi tí wọ́n ti ṣekú pa èèyàn tó lé ní 40 tí ọ̀pọ̀ sì tún farapa yánnayànna. Àwọn agbébọn náà ṣèkọlù sí ilé ìjọsìn St Francis Catholic Church ní òwúrọ̀ ọjọ́ ìsinmi ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2022 lásìkò ètò ìjọsìn. Lẹ́yìn ọdún 2, àwọn tí ìṣẹ̀lẹ̀ náà kan ẹbí wọn, ìjọ Ọlọ́run àti ìlú Ọ̀wọ̀ béèrè fún ìdájọ́ òdodo. Oore ọ̀fẹ́ ni àlùfáà ń ṣe lọ́wọ́ nígbà tí ìró ìbọn dún lákọ̀lákọ̀. Àdúrà oore ọ̀fẹ́
tó sì yẹ kó jẹ́ àdúrà ìpadà lọ sílé lẹ́yìn ìsìn padà di àdúrà àgbà lọ sí ọ̀run fún ọ̀pọ̀ ọmọ ilé ìjọsìn St. Francis Catholic Church nílùú Ọ̀wọ̀. Àdó olóró dynamite tí àwọn agbébọn tó yabo ilé ìjọsìn náà fi fọ́ ilẹ̀kùn ṣọ́ọ̀ṣì ọ̀hún ní nǹkan bíi aago 11 ààbọ̀ òwúrọ̀ ọjọ́ ìsinmi ọ̀hún ló ṣokùnfà ẹni orí yọ òdìlé. Bí àwọn èèyàn ṣe ń gbìyànjú láti sá jáde ni wọ́n ń kó àwọn agbébọn lọ́nà, bẹ́ẹ̀ ni ìró ìbọn tó ń dún lákọ̀lákọ̀. Àwọn tí ìṣẹ̀lẹ̀ náà sojú wọn sọ pé kò dín ní 50 òkú èèyàn tí àwọn kà, lára èyí tí àwọn ọmọdé àti arúgbó wà. Ọ̀pọ̀ farapa, bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ń sàn bí omi lórí pẹpẹ àti ilé ìjọsìn náà. Kí Olúwa bá wa dẹ́kun ìṣẹ̀lẹ̀ ìkọlù burúkú. Àjọ INEC ti fagilé ìkéde àkọ́kọ́. Wọ́n ti kéde ọjọ́ tuntun fún ìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àti ètò ìdìbò ààrẹ ọdún 2027. Àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà INEC ti mú ọjọ́ tuntun fún ètò ìdìbò ààrẹ, gómìnà àti ilé ìgbìmọ̀ asòfin. Èyí wáyé lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí àjọ náà kéde àsìkò fún ètò ìdìbò tí ọ̀pọ̀ èèyàn sì bu ẹnu àtẹ́lu ìkéde náà pé ó ṣeéṣe kí àsìkò ètò ìdìbò náà bọ́ sí àsìkò tí àwọn mùsùlùmí bá ń gba ààwẹ̀ Ramadan 2027. Ní àkọ́kọ́, 20 oṣù kejì ọdún 2027 ni ọjọ́ tí àjọ INEC mú gẹ́gẹ́ bí ètò ìdìbò ààrẹ àti ilé ìgbìmọ̀ asòfin àgbà tí wọ́n sì mú ọjọ́ 6 oṣù kẹta gẹ́gẹ́ bí ọjọ́ ètò ìdìbò fún ètò ìdìbò gómìnà àti ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀. Nínú àtẹ̀jáde tí àjọ náà fi léde, èyí tó jẹ́ bíbuwọ́lù láti ọ̀dọ̀ alága ẹ̀ka tó ń rí sí ìdánilẹ́kọ̀ọ́ àwọn olùdìbò Muhammed Kudu Haruna, ó ní lẹ́yìn àtúnṣe ìwé òfin nípa ìbò ti ọdún 2022 àti ìbuwọ́lù ìwé òfin ìdìbò ti ọdún 2026, àjọ ti pinnu láti ṣe àtúnṣe ṣáájú ìgbáradì fún ètò ìdìbò àti àsìkò tí yóò wáyé ní ìlànà pẹ̀lú òfin tuntun. Bákan náà ni àjọ INEC tún ṣe àtúnṣe sí ọjọ́ tí ètò ìdìbò yóò wáyé nípínlẹ̀ Ọ̀ṣun. Ọjọ́ 8 oṣù kẹjọ ọdún 2026 ni ó yẹ kí ètò ìdìbò ìpínlẹ̀ náà wáyé, ṣùgbọ́n àjọ INEC ti sún síwájú sí ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026. Àjọ INEC ní àwọn ètò ìdìbò abẹ́lé fún àwọn ẹgbẹ́ òṣèlú yóò gbéra sọ ní ọjọ́ 23 oṣù kejì sí 20 oṣù karùn-ún, nígbà tí ìpolongo ìbò fún àwọn ẹgbẹ́ òṣèlú fún ipò ààrẹ àti ilé ìgbìmọ̀ asòfin yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 19. Ìpolongo ìbò fún ipò gómìnà àti ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 9 oṣù kẹsàn-án ọdún 2026. Àwọn ọjọ́ wo ní ètò ìdìbò yóò wáyé? Ọjọ́ tuntun tí àjọ INEC mú yìí ni wọ́n ti fi síta fún àwọn aráàlú. Ètò ìdìbò ààrẹ àti ilé ìgbìmọ̀ asòfin àgbà àti aṣojúṣòfin yóò wáyé ní ọjọ́ 16 oṣù kìíní ọdún 2027. Ètò ìdìbò gómìnà àti ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ yóò wáyé ní ọjọ́ 6 oṣù kejì ọdún 2027. Ó mà wá ga báyìí o, àwọn agbébọn tún jí èèyàn 4 nínú ìdílé kan náà gbé sá lọ ní Kwara. Ọ̀rọ̀ ààbò tó mẹ́hẹ̀ nílẹ̀ wa ti wá peléke sí báyìí, kí Ọlọ́run sá máa fi ààbò rẹ̀ bò wá. Àwọn afurasí agbébọn tún jí èèyàn 4 gbé lọ ní ìlú Babanla tó wà ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní àárọ̀ kùtù ọjọ́rú ọjọ́ 25 oṣù yìí níbi tí wọ́n ti ń roko. Àwọn 4 tí wọ́n gbé yìí ni a gbọ́ pé wọ́n jẹ́ ọmọ ilé kan náà, wọ́n sì jí lọ sí oko ní nǹkan bíi aago 5 àárọ̀ láti wá ohun tí wọn yóò jẹ. Ìwádìí fi hàn pé àkọ́kọ́ irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí kọ́ ni eléyìí ní ìlú Babanla àti agbègbè rẹ̀. Ìwà ìpànìyàn àti ìjínigbé gbilẹ̀ débi pé àwọn aráàlú ń fi ìlú sílẹ̀ nígbà kan kó tó wá di pé àlàáfíà tún padà bọ̀ sípò díẹ̀. Ọ̀kan lára rẹ̀ ní ìkọlù tí wọ́n ṣe sí ìlú náà ní ọjọ́ ọjà nínú oṣù kẹsàn-án ọdún tó kọjá, tí wọ́n pa àwọn ènìyàn, wọ́n sì bà ọ̀pọ̀lọpọ̀ ilégbèé, ilé ìtura, àwọn alùpùpù àti àwọn nǹkan míì jẹ́. Aráàlú kan tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tí wọ́n forúkọ bò láṣìírí ṣàlàyé pé àwọn 5 ni àwọn ajínigbé náà kọ́kọ́ gbé, ṣùgbọ́n wọ́n padà yọ̀ǹda bàbá àgbà nínú wọn. Gẹ́gẹ́ bí ó ṣe wí, ìṣẹ̀lẹ̀ náà wáyé ní àárọ̀ kùtù ọjọ́rú Wednesday nígbà tí wọ́n ti ṣiṣẹ́ nínú oko wọn nílùú Babanla. Àwọn agbébọn yìí ya wọ inú oko náà, wọ́n sì ṣínà ìbọn bolẹ̀ ṣáájú kí wọ́n tó gbé wọn sá lọ. Bí wọ́n ṣe dé ni wọ́n yí wọn ká tí kò sì sí ààyè tí ẹnikẹ́ni lè gbà sá àsálà. Àwọn 4
tí wọ́n gbé lọ yìí jẹ́ àwọn ọmọ ìdílé kan láti inú ilé kan náà. Ó wá rọ ìjọba láti túbọ̀ múra sí ètò ààbò ní agbègbè náà àti ìpínlẹ̀ Kwara lápapọ̀. Títí di àkókò tí à ń kó ìròyìn yìí jọ, wọn ò tí ì gbé orúkọ àwọn tí wọ́n gbé náà jáde. Àwọn akọ̀ròyìn BBC News Yorùbá kàn sí alága ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn Fẹ́mi Yusuf lórí aago ìbánisọ̀rọ̀, ó sì fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ìgbà tó ń sọ̀rọ̀ látẹnu agbẹnusọ rẹ̀ Lukman Abdulkadri, ó yà á lẹ́nu bí àwọn kan ṣe lè gbéra lọ sóko láago 5 ìdájí pẹ̀lú bí òde ṣe rí. Ó ní wọn ò nílò láti sọ fún ẹnikẹ́ni kó tó mọ àsìkò tó tọ́ láti jáde pẹ̀lú ohun tí òde dà báyìí. Ó ní àwọn ọmọ ogun, àwọn fìjìláńtẹ àti àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó wà ní àwọn agbègbè náà. Òun sì mọ̀ pé wọn yóò ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Títí di àkókò tí à ń kó ìròyìn yìí jọ, iléeṣẹ́ ọlọ́pàá kò tí ì gbé àtẹ̀jáde kankan jáde síta lórí ìṣẹ̀lẹ̀ náà. Ileesẹ Ọlọpa Ondo Nawo Gan Awon Pasito Eke Mefa lórí Ise Iyanu Eke Lati fi lu Jibiti Nilu Idanre. Kò dín ní àwọn ọkùnrin 6 tí wọ́n fẹ̀sùn dídìbọn bíi pásítọ̀ ṣe Ise Iyanu Eke láti lu àwọn olùgbé ìlú ní jìbìtì nílùú Ìdànrè níjọba ìbílẹ̀ Ìdànrè nípínlẹ̀ Ondo ti jẹ́ fífìgbóró òfin gbé. Àwọn afurasí náà Fádáǹsì, Kọ́ládé, Tìjání, Ìyanu Olúwa, Àríjẹsùọlá àti Adémọ́lá ni wọ́n fi ìgbóró òfin gbé lẹ́yìn ohun tí iléeṣẹ́ ọlọ́pàá ṣàpèjúwe gẹ́gẹ́ bí iṣẹ́ ìtọpinpin tó ń fojú sun àwọn afurasí oníjìbìtì tó ń ṣọṣẹ́ láabi láàrin ìlú Ìdànrè àti àwọn agbègbè tó yíká. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́bọ̀ Thursday, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Jimoh Kazeem sọ pé ìfigbóró òfin gbé náà ló wáyé lọ́jọ́ 16 oṣù kejì ọdún 2026 nípasẹ̀ ikọ̀ agbófinró ọlọ́pàá pẹ̀lú àjọṣepọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ìlú. Gẹ́gẹ́ bí Kazeem ṣe wí, àwọn afurasí náà ló ṣàgbékalẹ̀ ètò olúlu àwọn èèyàn ní jìbìtì nípa dídìbọn gẹ́gẹ́ bí adarí ẹ̀sìn àti lílo àǹfààní ìgbàgbọ́ àwọn olùfarakásá nínú Ọlọ́run tí kò fura sí iṣẹ́ láabi wọn lójúnà láti fi lọ òwò gbà mọ́ wọn lọ́wọ́ lọ́nà gbájúẹ̀ lọ́nà jìbìtì. Ìwádìí àkọ́kọ́ fi hàn pé àwọn afurasí náà ló díbọn bíi pásítọ̀, àlùfáà àti adarí ẹ̀sìn tí wọ́n sì ṣàgbékalẹ̀ àwọn iṣẹ́ ìyanu àti ìdásí nǹkan tẹ̀mí èké lójúnà láti jẹ́ káwọn olùfarakásá gbà wọ́n gbọ́. Iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé ikọ̀ náà ṣèlérí ojútùú ọ̀nà àbáyọ kàbìtì látòkè wá tí yóò yanjú ìṣòro ìṣúná àìrówóná, àìrówólò, ìpèníjà àìlera àti àwọn ìṣòro míì tó ń bá wọn fínra. Àwọn ọ̀rọ̀ èké yìí ni wọ́n ń lò láti fi gba owó àti nǹkan iyebíye lọ́wọ́ àwọn olùfarakásá lábẹ́ dídìbọn àti ìtànjẹ. Àwọn olùwádìí tún jẹ́ kó di mímọ̀ pé àwọn afurasí yìí náà ló tún ń dá bí ọgbọ́n láàrin ara wọn lójúnà láti jẹ́ kí àwọn èèyàn rò pé àlùfáà tòótọ́ ni wọ́n. Iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé àwọn ìgbìyànjú sì ń lọ lọ́wọ́ lójúnà láti máa papọ̀ iye àwọn olùfarakásá, láti mọ adúrú jìbìtì tí wọ́n ti lu àwọn èèyàn náà àti láti lépa àwọn aṣeláàbì míì tó ti na pàpàbùrà. Kazeem ní gbogbo àwọn afurasí náà ló ti wà lágọ̀ọ́ iléeṣẹ́ ọlọ́pàá, wọn yóò sì jẹ́ títarí lọ ilé ẹjọ́ lẹ́yìn tí iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ bá parí. Iléeṣẹ́ ọlọ́pàá wá ṣèkìlọ̀ fáwọn olùgbé ìlú láti máa kíyèsára, láti máa ṣọ́ra kí wọ́n yẹra fún àwọn èèyàn tó máa ń lo ẹ̀sìn tàbí agbára iṣẹ́ ìyanu ṣe bójúbójú láti fi ṣe iṣẹ́ ọ̀daràn. Alejo tó gbé egboogi olóró pamọ́ sínú oúnjẹ lọ fún ẹlẹ́wọ̀n dèrò àhámọ́ lọ́gbà ẹ̀wọ̀n nìbàdàn. Àlejò kan tó ṣàbẹ̀wò sí ọgbà ẹ̀wọ̀n ní Agodi nílùú Ìbàdàn, olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́, ti jẹ́ fífigbóró òfin gbé fún gbígbé egboogi olóró pamọ́ sínú oúnjẹ. A gbọ́ pé àlejò náà ní ọwọ́ tẹ̀ lásìkò tó ń gbìyànjú láti fàyàwọ́ egboogi olóró tí wọ́n fura sí wọ ọgbà ẹ̀wọ̀n lọ́jọ́rú Wednesday. Alukoro iléeṣẹ́ ọgbà ẹ̀wọ̀n ìyẹn ọgbà àtúnṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ Anjorin nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún ìròyìn Daily Post lọ́jọ́bọ̀ Thursday jẹ́ kó di mímọ̀ pé afurasí náà ló jẹ́ fífigbóró òfin gbé lásìkò iṣẹ́ ìṣòfíntótó yíyẹ àwọn àlejò àti ẹrù wọn wò lẹ́nu ọ̀nà àbáwọlé ọgbà ẹ̀wọ̀n ọ̀hún. Ó sọ pé afurasí tó ní òun wá bẹ̀ ẹlẹ́wọ̀n kan wò ni wọ́n bá egboogi olóró tí wọ́n fura sí pé ó jẹ́
oúnjẹ Colorado àti igbó nínú oúnjẹ sísè náà. Ó fi kún pé lẹ́yìn tí wọ́n fi síkùn òfin gbé, afurasí náà ti jẹ́ fífilé ọwọ́ àjọ tó ń gbógun ti egboogi, oògùn olóró àti ìlòkulò NDLEA. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìgbésẹ̀ níbàámu òfin yóò jẹ́ gbígbé tako afurasí náà. Ó sọ pé ní nǹkan bíi aago 2 kọjá 20 ìṣẹ́jú 2:20 PM lọ́jọ́rú Wednesday ọjọ́ 25 oṣù kejì ọdún 2026 ọkùnrin àlejò kan jẹ́ nínáwó gan lásìkò iṣẹ́ ààbò ìṣòfíntòtó yíyẹ àwọn àlejò àti àwọn ẹrù wọn wò lẹ́nu ọ̀nà àbáwọlé ọgbà ẹ̀wọ̀n. Afurasí ọ̀hún tọ́wọ́ tẹ̀ ni wọ́n ní ó ti gbé egboogi oògùn olóró pamọ́ sínú oúnjẹ ìrẹsì sísè. Lẹ́yìn ìfigbóró òfin gbé náà lójú ẹsẹ̀ náà ni wọ́n ti fa afurasí náà lé ọwọ́ àjọ NDLEA fún ìtẹ̀síwájú ìwádìí ìfimúfínlẹ̀ àti ìgbésẹ̀ òfin tó yẹ. Ìgbésẹ̀ fífa afurasí náà lé ọwọ́ àjọ NDLEA náà ló wáyé nípasẹ̀ òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n náà, igbákejì ọ̀gá àgbà ọgbà ẹ̀wọ̀n ọ̀hún Sunday Adékùnbí, ọ̀gá àgbà iléeṣẹ́ ọgbà ẹ̀wọ̀n fún ìpínlẹ̀ Ọ̀yọ́ Òṣogùn sí Olúṣẹ́gun gbóríyìn fún àwọn òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n fún wíwà lójú lálákànfin sọ̀rí fún ìkíyèsára àti mímọ iṣẹ́ wọn dájú sáká. Ó tẹnumọ́ ìfarajìn iléeṣẹ́ ọgbà ẹ̀wọ̀n nípa rírí dájú pé ààbò, àlàáfíà, ìjẹ́ olótìtọ́ àwọn ọgbà ẹ̀wọ̀n dúró dìgbí nípínlẹ̀ náà. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.